mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá. Ọba àríro àlá mo kí wa o adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọjọ́ òní ògo ni forúkọ rẹ o gbìngbìn yìí kan arúgbó ọjọ́ mo kí ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní ẹ̀yin bàbá wa mọ̀yànmọ̀yàn mo kí ẹ̀yin ìyá wa o ojúbà yín o ẹ̀yin ìyá wa Àṣàkẹ́ Àlàkẹ́ arógbá aṣọ mọ́kànlẹ̀ kógókógó lohun agogo dùgbẹ̀dùgbẹ̀ ní tákèrègbè ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Àkàlàmàgbò TV mo kí gbogbo wa pápátá ẹ súnmọ́ bí ẹ tó wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọba yín o ọba yín ní ìlú Ìwó ó jẹ́ ohun tó yanilẹ́nu wípé títí di ìsìn yìí wọn tí ì rí nǹkan ṣe sí ọ̀rọ̀ arákùnrin yìí ó jẹ́ ohun tó bani nínú jẹ́ ó jẹ́ ohun tó bani nínú jẹ́ wípé gbogbo làálàá kòkó wa wọ́n fẹ́ kó máa já sí asán gbogbo bá a ṣe ń pariwo kán wá nǹkan ṣe sọ̀rọ̀ báyìí pé torí ó ń dójú tì wá nílẹ̀ Òtùfẹ̀ ó ń dójú tì wá nílẹ̀ Káàárọ̀ Oòjíire à ń pariwo ẹ̀ ṣùgbọ́n ohun tó yani lẹ́nu wípé àwọn ọba wa ò rí nǹkan kan ṣe sí i ṣé bẹ́ẹ̀ náà ni Olúwo ní agbára ni ṣé aṣẹ̀mọ́ọ̀lù lolúwo ni ṣé agbára Olúwo ju tiyín lọ ni gbogbo ẹ̀yin ọba lápapọ̀ tí ẹ fi lè pa ẹnu kọ̀ kẹ́ pè sí àkíyèsí kẹ́ bá wí ẹ pàṣẹ fún Olúwo tí àṣẹ bá ń bẹ lẹ́nu yín ẹ pàṣẹ fún ṣé mọ̀ pé ó ti sọ oníkòsọ́ba tó jù ú lọ ṣé lóòótọ́ náà ni ṣé lóòótọ́ ni kò sí ọba tó ju Olúwo lọ ni ó ti sọ ọ̀rọ̀ lóríṣiríṣi ó ti ta sí kò sí wá ọ̀tún òsì kò sí ọba tí ò tí ì ta sí kí ló dé tí ẹ wá dákẹ́ tẹ̀ ń wò ọba Olúwo dìde ó lọ sílẹ̀ Lárúbáwá ẹ wo ẹnu àtẹ́ tó ń bu ilẹ̀ baba ńlá wa ó dẹ̀ lọ ó dẹ̀ dé ó dẹ̀ rìn yan fàǹdà ó ti ń gbèrò ń sìn láti ṣe ọdún Olódùmarè nínú ààfin ẹ̀. ilẹ̀ Yorùbá pátá tá à ń pera wa ní Yorùbá mo kí yín púpọ̀ wá ọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ mi ó lọ sọ́dọ̀ president pàápàá àwọn governors senators House of Assembly Honourable House of Representatives àwọn adájọ́ wa gbogbo ẹ̀yin agbófinró ọlọ́pàá gbogbo wọn pátá ni mo pè pàtàkì ọ̀rọ̀ mi ní èèmọ̀ tó wọ ilẹ̀ Yorùbá èèmọ̀ tó bá wọ̀ lúmi ẹ jẹ́ kí àwọn ọba lúmi náà sọ bọ̀ nílẹ̀ Yorùbá èèmọ̀ tó wọ bẹ̀ ní òòṣà tuntun tí a ń ṣẹlẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ̀jẹ̀ àwọn ọmọ wa ní ń gbà ẹ̀jẹ̀ nígbà ó ń gbẹ òòṣà yẹn wọ́n sọ fáwọn èèyàn pé kí wọ́n lè bá lówó kí wọ́n lè bá lágbára àti kí ọta àbọn tí wọ́n bá yìn wọ́n lọ́ta àbọn kọ́ mọ́ bá wo ara wọn wọ́n wà ní wọn ó ṣẹ́ òòṣà ni wọ́n ń ṣẹ́ òòṣà yẹn fún gbogbo àwọn èèyàn nísìnyí wọ́n wà ṣẹ́ òòṣà yẹn wọ́n gbé lọ lé ṣùgbọ́n èèyàn ní ọmọ gbà èmi ń gbé èèyàn kan lóṣù èmi ń gbé èèyàn mẹ́ta from 1 to 3 nígbà mo rọ̀ yín gọ́vnọ̀ ẹ bá wa ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí president ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá kó ẹ̀wọ̀n sí ni nítorí gbogbo àwọn tí wọ́n ń lọ ẹ̀wọ̀n ní láàrin wọn tán jáde ìkan ṣẹlẹ̀ níwò tá a mú babaláwo tá a mú gbogbo ẹ̀yin babaláwo oníṣègùn àwọn àáfàá táwọn náà ti ń ṣe oògùn àti àwọn pásítọ̀ táwọn náà ti ń ṣe oògùn gbogbo yín lẹ wà nídìí ẹ̀ tó jẹ́ pé ẹ̀ ń pa àwọn ọmọ wa wọn ò fi nǹkan kan àwọn ọmọ wa láyà báyìí ni wọn ò dẹ̀ ní lè sọ̀rọ̀ mọ́ tí wọ́n yẹ máa dúnbù wọn wọn ò ní lè sọ̀rọ̀ tí wọ́n ò dùn wọn lọ́rùn cold blooded ní tó ń ṣẹlẹ̀ òòṣà tuntun tí wọ́n ń ṣẹlẹ̀ Yorùbá ní ìsìn nìyẹn ní gbọ̀ngàn níbẹ̀ yẹn lẹ́yìn ilé babaláwo kan ní wọ́n ti bá òkú tó ti ń rùn àwọn ará àdúgbò ni òórùn ti fẹ́ pa wọ́n gbogbo ẹ̀yin diaspora mò ń sọ fún yín nítorí tiyín àti torí Yorùbá ni mo fi ń sọ̀rọ̀ yín torí ìfẹ́ mi sí gbogbo ọmọ Yorùbá
ó ní wọ́n ṣe máa ṣẹ́ òòṣà ńlẹ̀ Yorùbá tuntun tó yẹ pé àwọn ọmọ wa ni ó pa ìyẹn ni pé òòṣà is anti-human nìyẹn. Wọ́n ń ṣẹ́ òòṣà tuntun tó jẹ́ pé òòyàn tí ń gbà yìí bẹ́ẹ̀ náà ni níwò ni mo fi lé ọmọ yẹn alé ọmọ yẹn fóònù ni nígbà tó yẹ pé ọmọ tó ti pa èèyàn tó pọ̀ tá a gbé lọ ọ̀dọ̀ ọlọ́pàá tó yẹ pé nígbà tí kò tó pẹ́ ló tún dé mo lé fóònù ni mi ì jẹ́ kó dúró lù yìí. Bẹ́ẹ̀ náà ni káàkiri ẹ kó ẹ̀wọ̀n sí ẹ ṣe law tí Britain ṣe ní in the 17th century náà ṣe law against sorcery and witchcraft ìta fi stop gbogbo nǹkan yẹn ni. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ ti pọ̀ jù ńlẹ̀ tí ń sàn ẹ̀jẹ̀ yìí ń ké. Àwọn ọmọ wa wọn ò ní ṣe alábàápàdé nǹkan búburú yìí o, wọn ò ní ṣàgbákò àwọn olórí burúkú yìí o, àwọn olórí burúkú babaláwo oníṣègùn àwọn àfáà àwọn tí wọ́n láwọn àfáà burúkú àwọn náà ti dó ń ṣègùn nítorí gbogbo ẹni tí bá ti ń ṣe òòṣà òun náà o babaláwo oníṣègùn lòun náà àwọn èèyàn bí wọ́n ń pa àwọn ọmọ wa o. Yóò dáa fún yín o, ẹ wo nǹkan ṣe sí o. Àwọn ọba mímọ́ tó dé tí wọn ò sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀dọ̀mẹ́yìn ló dẹ̀ ti ń ṣẹlẹ̀ lójoojúmọ́ ọgbà àwọn ọba dákẹ́ wọ́n sì ń rí tí wọ́n ń pa àwọn ọmọ wa kò sẹ́ni tó ń sọ̀rọ̀. Ilé ni mo ní kí n mú wá fún wa o. Ìmọ̀ tó wọlé Yorùbá nìyí o. Èyí tó bá wọ ilẹ̀ Haúsá ẹ jẹ́ kí ọba Haúsá sọ̀rọ̀ pẹ̀ ire o yóò dáa fún yín. Ẹ̀yin ènìyàn ẹ ṣeun ẹ káàbọ̀ padà. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Olúwo. Ó ní wọ́n ti ń fi àwọn ọmọ ń ṣe wọ́n ti ń lo àwọn ọmọ wa ń sìn. Àṣà kan tán tí ṣẹ̀ṣẹ̀ gbé síta ń sìn ni pé wọ́n ń lo àwọn ọmọ wa wọ́n fi ń ṣe gbá wọ́n fi ń ṣàwò tó bá fẹ́ ṣoògùn. Kò sí ọ̀rọ̀ ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ. Ẹ jọ̀ọ́ ẹ pe Olúwo wá kó lọ mú ẹnìkan wá tí wọ́n gbé ọmọ ẹ̀ ṣoògùn owó. Ẹ pe Olúwo wá tí wọ́n lo ọmọ ẹ̀ tó mú ẹnìkan jáde ẹnìkan ṣoṣo kó mú one proof jáde. Ibo ló ti rí àwọn ọ̀rọ̀ ìgbà tí yẹ pé ọba social media ni. Ẹ̀yin náà ẹ lọ gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá ọba mélòó ló ń wá sórí social media ní every time. Olúwo ò lè èmi pẹ̀lú Olúwo àjọ ń drag social media ni àjọ ń drag ẹ̀ ni kò sí a week tó ní release video kò sí a week tí Olúwo ọba Abdulrasheed Akànbí kò sí Telu kò sí ìgbà tí kì í release video 2-3 times in a week. Ọba nìyẹn o ṣe rí bó ṣe ń dojú tì wá àti kígbe ọ̀rọ̀ Olúwo ó ti di nǹkan ó ti da nǹkan mi entirely. Ṣe rí pé ọ̀rọ̀ ìlú Ìwó ẹ rí pé ìlú Ìwó pín sọ́nà méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló kọ̀ ẹ̀yìn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba òun ló kọ̀ ẹ̀yìn sí. Ẹ ti máa on the 9 of this month àbí I think so tí bá máa rántí date tó fẹ́ ṣe ọba ọdún Olódùmarè ẹ̀yin èèyàn ẹ wá máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí ẹ gbọ́ lẹ́nu Olúwo ẹ jẹ́ kọjọ́ yẹn dé ẹ rí nǹkan á ti gbé fídíò síta àìmọye fídíò tó ti ṣe o mo rí fídíò kan ní last time ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọba ṣé ọba leléyìí àbí mi ó ní àwọn ọmọ tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣe ìlú wo náà lẹ́ẹ̀tì máa rí àwọn nǹkan burúkú wọ̀nyí tó bá ń sọ̀rọ̀ nípa àwọn àfáà tó ń jínigbé àwọn àfáà tí wọ́n fìyàn ń ṣoògùn ibo lẹ ti fẹ́ rí ṣe bá ọ̀dọ́ ìwọ̀n yẹn náà lè fẹ́ rí àbí ibo lẹ ti ń gbọ́ nílẹ̀ ó tó fẹ́ agbègbè ìwọ̀n yẹn náà làwọn orú nǹkan wọ̀nyẹn wà ibẹ̀ ló wà àbí ibo ni ibo lẹ ti fẹ́ rí tẹ́lẹ̀ tí bá ń ṣe bẹ̀ ọ̀rọ̀ yín fẹ́ àkíyèsí o àti sọ àti kékékékéké ṣùgbọ́n kò sí yàtọ̀ nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ kò sí yàtọ̀ ń bẹ kàkà kí ewé àgbọn rẹ̀ rọ̀ kókókó báyìí ló ń le sí kókókó ló ń le sí ọ̀rọ̀ Olúwo tọ̀ ó di ọwọ́ Ọlọ́run o ó dọwọ́ Ọlọ́run o ó dọwọ́ Ọlọ́run o mo kí gbogbo wa pápátá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Tòótọ́ Àkàlàmàgbò TV show èmi lọ́mọ gbàsìgbàsì tí ń ṣobìnrin ọ̀yìn èmi lọ́mọ oníṣòro gòrò bẹ́ẹ̀ ọmọ ọlọ́pẹ̀ tó mú di ìṣọ̀kan tó mú rí ṣe méjì ẹ̀yin ènìyàn wa ẹ máa jẹ́ ká ṣọ́ra o lákòókò táwa yìí December ti fẹ́ dé o ẹ mọ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí oṣù bàbàbà aburú ò ní bà lẹ́yìn o nílé lóko aburú ò ní bà lẹ́yìn o gbogbo nǹkan tí ẹ bá dára máa yọrí sí rere wọn ò ní fi yín pè tán o
wọn dẹ̀ ní fi ń ṣòro wọn ò ní fi ń rúbọ o Fúlàní ò ní jí yín gbé o ẹ jẹ́ ká kíyèsára o ẹ jẹ́ ká kíyèsára most especially ẹ̀yin tẹ́ wà ní gbèríko níbi láwọn àwọn ìlú kékèké tẹ́ máa ń lọ sóko ẹ bá ń lọ oko ẹ má dárin o àwọn Fúlàní ń bẹ káàkiri o àwọn oríṣiríṣi aláàtì là ń gbọ́ níta ẹ má dárin lọ́nà oko kẹ́dẹ̀ má rìn tìfura wọ́n ní ìfura báyìí ní oògùn àgbà tẹ́ bá rìn ẹ má wọ̀ tún ẹ má wò sí kẹ́ má rìn tìfura gẹ́gẹ́ bá dẹ̀ ṣe máa ń sọ ẹni ọmọ Yorùbá tó bá rìn nílẹ̀ Yorùbá ní àkókò tá a wà láì ní nǹkan kan sára òkú ni tó dẹ̀ ń bẹ nínú alààyè bẹ́ẹ̀ mi ṣe ń sọ tèmi nìyẹn òkú ni ẹni tọ̀hún tó ń bẹ nínú alààyè ẹ wá nǹkan sára yín o ẹ má jẹ́ kán fi ẹ̀sìn tàn wá jẹ o gbogbo ìgbà là ń pariwo ẹ má jẹ́ kán fi ẹ̀sìn ẹ má jẹ́ kán fi tàn wá jẹ ẹ má jẹ́ kán fi ẹ̀sìn ẹ má jẹ́ kán fi brainwash wa enough is enough for all the brainwash wọn ti brainwash wa ẹ jẹ́ ká deliver ara wa nínú ìdè ọpọlọ torí ìdè ọpọlọ ni ìdè ọpọlọ òun nìkan tó ń ṣẹlẹ̀ sí Olúwo wà nínú ìdè ọpọlọ tí bá ń ṣe bẹ́ẹ̀ orí àpèrè tó jọba lé lórí orí àpèrè tí wọ́n tó lọ sí pẹ̀bí tó mọ nǹkan tí wọ́n ń ṣe tó dẹ̀ dé ń sí tó ń tàpá sí ṣorí pé ọ̀rọ̀ ẹni ìfura ẹ wo ẹ jẹ́ ká ṣẹ́ mímu níbí báyìí àwa là máa wá o ẹ̀yin náà là máa bá nínú ọlá ńlá aburú ò ní ṣẹlẹ̀ sí yín ò tí lé Togo. Thank you.